Good day, ladies and gentlemen. My name is Sidi the interviewer. Me, I want to interview the man. See me like me. The man, kilo coin. The man no get name. The man see your color. The man. Say man yagbe. Hey yagbe. The man no dey sit. The man. Say man soon. Ara ni sun. Lo pe epo ebo ni mi le sun. Se wo wore, se loro gidi kan te fe so. Se ba yin se ri gan lele. E se da mi dúró, se fe ko lo da yin dúró. The man, ẹ má bínú. Me I want to have the 6 questions. Question mẹ́fà mo wọ́n béèrè àmọ́ bẹ́ẹ̀ ṣe bóyá méjì àbí mẹ́ta ní béèrè sí. Wo te question ni bo mo te be láti kan yẹn. Se sa bi en tin tọ́jú yin ni. In sambi kankan. The man. Say man we. Ni we. The man no dey baff. Wọ́n ìwẹ̀. The man say man ti window te ba ve sùn. Ojú window gangan mo ma sùn sí. Ṣé wèrè ni bàbá àti ìyá yín ni tó wo tẹ́ ń sọ ìpẹ́ ní mental problem ni tí mo máa ti window ń bá sùn tí nígbà tí window kọ́ tẹ́lẹ̀ wá rọ́ọ̀bù mi ni. The man ẹ má bínú. Me ask the man question. The man sílẹ̀ náà lẹ́ mọ́ sọ àwòrán ìbẹ̀rẹ̀. Orí igi. Orí igi lẹ́ mọ́ sùn. Orí igi máa sùn. Ẹ mọ̀ lọ. Tí n bá lọ ń kọ́. Ẹ mọ̀ lọ mo ti Tí n bá lọ ń kọ́. Mo ti ṣe interview tán. Ṣé ẹ fẹ́ ṣe tẹ́ máa fi jẹun ni? Àti jẹyìn bọ́ bí ó nira o. Àbí ìsìnbó ẹ má bù mí o. Ilé ìbú ni èyí mọ̀ sọ níbi. Ilé èpò lójú o. Ayé yìí ti bàjẹ́ àǹtí ẹ̀ lé èpò lójú. Ojú ẹyọ kan ló kù ẹ tó lẹ̀ lé èpò lójú. Ẹ má fẹ́ bú ara bú mi owó lò sí. Nígbà tẹ lójú kan tẹ tó lẹ̀ lé èpò lójú. Ṣé ilé èpò wá tó wà mí kejì sáyé yìí ò ti tán yẹn yẹn. Ẹ bá yé di Yorùbá nù. My name is Sidi the interviewer. Me I interview. Interviewer kọ́. My name is Sidi the interviewer. Me I interview the man finish. The man ẹ má lọ. God bless you. Wọ́n interview abẹ́ finish. Sidi Kasu. Ẹ má lọ. Kẹ̀tẹ́ orí. Kí ni èwo ló ń sin? Ẹ má lọ. Bàbá lò sí ṣé interviewer lónìí rẹ̀ tí mo dúró sí. Mo rò pé ayé yín yóò lò. Ó dàbọ̀. Olùsèké jẹ́ ní àwí.